Africa Content TV. ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. الحمد لله Ẹ̀jẹ̀ adúgbò náà dáadáa. الحمد لله Ẹ̀jẹ̀ apárí àyà náà délẹ̀. الحمد لله رب العالمين. A ní ẹni tí a lè dúpẹ́ fún jọ lọ́wọ́ lọ. Ẹnìkan ò sí ẹ̀sìn wá àjẹ ẹnìkan ní ọpẹ́. Ọwọ́ ajé tó láàbò fún wa ju ọba tó dá wa lọ. Ọ̀nà tí a lè fi mọ̀ pé ọ̀rọ̀ wa ó ṣe déédéé ọpẹ́. Ìdókòwò wa níbí báyìí. Allah. Ta aláàbò wá. الله Ìdókòwò wa láàyè tá a wà yìí. الله Nítorí ìta àmì wá. الله Àwa nítorí ìtọ́ lọ́hùn. قل الله Ẹ wá bá mi pariwo ọlọ́run náà sókè. Bí ọwọ́ rẹ méjèèjì ó kí o fi pariwo ọlọ́run. Mo wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Mo wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Oríire wa ó kalẹ̀ o. آمين Àní parẹ́ máa yé lára. Ọlọ́run wa Muhammad. Ìjókòó wa yìí nítorí ajẹ́ Mùsùlùmí. Yẹn náà tó lọ pẹ́. Àbí ọlọ́run Ramadan ta torí ẹ̀ jókòó. Tá à ń bára wa sọ̀rọ̀ nípa tọ́lọ́run nínú ẹ̀. A ṣe tèsí. Àtọ̀rọ̀ ọlọ́jẹ́ àṣẹ mi. Ìtànilọ́wọ́ ìná ọlọ́jẹ́ àṣẹ mi. Oríire wa ọlọ́jẹ́ ọkàn lẹ̀. Lánàbí wa Muhammad. Síwájú ọ̀rọ̀, ó kí àwọn alága gbogbo tẹ́yìn tí wọ́n sì ń fún yín ní nǹkan ọlọ́kùnrin yọ tán lọ́wọ́ wọn. آمين Wọn ò ní wọ́wọ́ tì. Lánàbí wa Muhammad. Mo wá kí àwọn èèyàn ńlá mi náà tí wọ́n nípa. Ọ̀sẹ́ni tí ò ní ńlá ń wá o. Olóhùn ọlọ́run ni pé inna akramakum indallahi atqakum. Ẹni tí ń bẹ̀rù èmi ọlọ́run kò nìkan ló tóbi lọ́dọ̀ mi. Ẹni ọba ń bẹ̀rù mi. Ìbẹ̀rù ọlọ́run náà ló mú ajókòó nínú ilé ọlọ́run. Àbí wá ń dára wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀. Àwa bí ọlọ́run kádàrá fún ọjọ́ òkúrè wa lókè. Ọlọ́nàbí wa Muhammad. Àwọn elétò a fi ọkùnrin inú a fi ṣáájú ẹni Gbóyèga Muhammadu Al-Awwal Mikael Abẹ́lọ́mù. Kádàrá kúrò ní ìkòlè olórí. آمين Bó ṣe rí ṣe ní gbogbo ìgbà, ó túbọ̀ máa rí ṣe sí. آمين Òní tẹ́ òní tí ó. Òní kàbùkù ó. آمين Ọdún yìí náà ní agbélé ọlọ́wọ́ ọlọ́wọ́ di orí ṣe. آمين Ọlọ́nàbí wa Muhammad. عليه وسلم.  Lẹ́yìn náà mo wá tọrọ fún all members. Ẹni Gbóyèga Muhammadu Al-Awwal Mikael Abẹ́lọ́mù. Kádàrá kúrò ní ìkòlè olórí. Bó ṣe rí ṣe ní gbogbo ìgbà, ó túbọ̀ máa rí ṣe sí. Òní tẹ́ òní tí ó. Òní kàbùkù ó. Ọdún yìí náà ní agbélé ọlọ́wọ́ ọlọ́wọ́ di orí ṣe. Lẹ́yìn náà mo wá tọrọ fún all members.
máa gbà yín tán akẹ́kọ̀ọ́ wà ńbẹ̀ mo sì ti sọ fún pé àwọn wá kí mi lálẹ́ ẹjọ́ òní oníkọ̀sẹ́rù kankan má ẹrù onígbẹ́lẹ̀ lọ́dà kọ̀ọ̀kọ̀ ní ó lè rí kankan dá kọ̀ọ̀kọ̀ mọ́ ọlọ́mọsábà sànú wọn. Bàbá fọ́kòkò. Gbogbo kòkò kan wà ní ọ̀pọ̀ ọmọ ní ìgbà. Wọ́n a máa fọ́rọ́ bà ní ẹni ọba fọ́rọ́ bà lónìí. Kò sí kòkò mọ́. Tọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ dé elétò yìí. Ẹ ti hàn sáyé ọlọ́run nígbà yìí jẹ́ òun. Ẹ sì ní panímáyé lára. Oríire yóò ṣe kalẹ̀ ọlọ́dúnrún wa Muhammad. Ìmọ̀tí ọlọ́run ní kí mẹ́rin kọ̀ọ̀kan eré jẹ́ ìṣe èmi sábà wòran pọ̀ ní òwòran. Ṣùgbọ́n àwọn ọmọ mi wọ́n máa ìran náà wò púpọ̀. Bí wọ́n bá ti rí kíní kan wọ́n ó pètè pè ní pé bàbá ẹ̀dọ́ ìbò ẹ̀wò kíní ẹ̀wò tí wọ́n ṣe lọ́wọ́. Bàbá ń ṣe wáàsí tí wọ́n. Ọ̀sọ̀ bẹ́ẹ̀ náà fún wa nígbà tó ti wá gbà wáàsí ẹ̀ ń sè. Ọlọ́run yíyan yín ni. Bẹ́ẹ̀ bá ṣe dáa ẹ̀ bá lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ìtúnṣe gba kò ní ìtàníyàn yín bá yàtọ̀. Àníyàn yín lọ́lọ́kọ̀ fi dá yín lẹ́jọ́. Ájà Fátímà láti ọdún yìí ó ti kẹ́ mú lọ mọ́ta. Rose oníyẹwò lọ́rọ̀ Rose ó di mọ́ta tó kírun dáadáa. Amina. Ìyá wa tó jẹ́ aṣáájú gbogbo ẹgbẹ́ nìsín. Alájà Símíà. Ọlọ́mọṣà wà pẹ̀lú yìí. Mo wéré nígbà ní ó fẹ́ mo lè dí ìpè oṣù kan. Bẹ́ẹ̀ni. Eré kan tí ẹsẹ̀ tí ìyá Òṣogbo yìí tó wà níbẹ̀. Tí wọ́n ní ẹ̀fẹ́ ọkọ̀ kan tẹ́lẹ̀ ọkọ̀ ẹni òrùkọ́kọ́ yẹn lọ́wọ́ á kú. Ọmọ tẹ́ ẹ wá bí ẹyọ ọmọ kan tẹ́ ẹ bí wá ń ṣe wàhálà lórí ẹ̀. Ọ̀rọ̀ yìí pé tí kì í máa di nǹkan sí mi lára bí ẹgbẹ́ ń gbé bẹ́ẹ̀ ń sọ́fà lórí ọ̀rọ̀ ọmọ yìí. Ẹ má pa mí lọ́mọ ọmọ ẹyọ ọmọ ìyàpọ̀ yìí sì le kankan. Ìyàpọ̀ yìí ó le kankan. Ọmọ ọkọ tó ti ẹ̀pẹ́ra rẹ̀ jọ́ náà mà ó le kankan. Akékaka. Ọlọ́run gbọ́. Ìyá yìí pariwo rẹ̀ gbà. Wàlá yìí bẹ̀ yẹ mo ti recognize ikú pọ̀. Ọlọ́mọ máa fún yín sí o. Ẹ ní ìsinsì o. Ọlọ́dẹ wa Muhammad. Wá sọ nígbà tí mo wo eré yẹn mo ní arábìnrin yìí ó láti jẹ́ a responsible person. Ó láti jẹ́ a responsible woman. 5 and 6 làwọn àti ìyá Àbàdàn. Aláàbọ̀. Àbí ọlọ́run. Àwọn lè kú yàn bí kàásì kan. Ó làwọn lè kú yàn náà wẹ̀. Àbí ọlọ́run àwọn ọmọ tó rẹ̀ bẹ́ẹ̀. Dáadáa yóò ní bàjẹ́ o. Mo kí ìyá lọ́jà, mo sì kí ìyá àdínì ìyá Súnà. Gbogbo rẹ̀ náà lè jẹ lórí ọlọ́run máa fún yín ṣe. Ẹ̀ẹ́dẹ̀ parẹ́máyé lára. Àsìkò ti lọ. Lẹ́tọ̀ ẹlẹ́kẹta nìyí. Kì í ṣe pọ́ rẹra. Ṣùgbọ́n bàbá wa dẹ́rù bí ojúlówó ọ̀rọ̀. Alájọ wa gbogbo ìlú. Alájọ gbogbo ìlú. Alájọ wa gbogbo ìlú. Ààrẹ àgbọ̀dọ̀ mọ́kì. Gbogbo tó kún yín yẹn kéré. Wọ́n náà kéré. Alájà Abdulatif. Kéré mo sọ fún mo ní mo lọ́wọ́ láti jẹ́. Ààrẹ. Ló tẹ̀sẹ̀ sí London níbi. Tí ó
gbogbo àwọn ẹ̀mẹ̀wá wọn. àwọn tó ń ṣe kìíní yìí wàlá ìtàlẹ̀ ọlọ́pọ̀lọ́ ni wọ́n bá wàlá ìtàlẹ̀ tẹ́bí máa ń wò lára àwọn tó bá ń lọ ní bí àǹfóṣe fún àkàndá tó kú sí ọ̀rọ̀. ọlọ́lẹ́yìn ẹ̀ màá wò ní ẹ̀wò náà ẹ̀wò tí wọ́n dá gbogbo tí wọ́n dá gbogbo tọ́lọ̀ ń dá àpẹẹrẹ dáadáa ni àpẹẹrẹ tá a fi mẹ́lì àpẹẹrẹ tá a fi lò láàká ìlú anábì ní tafakkaru fi khalqillah wala tafakkaru billahi wa halaku ẹ̀wá ọlọ́run látara àwọn èèyàn tí wọ́n dá ẹ̀wá ọlọ́run látara ẹni tí wú ọlọ́run látara ẹni tí bẹ níwájú rẹ orí tiẹ̀ kò tó tiẹ̀ wá wò pé bọ́bá yá onífìlà èyí yóò sọ̀rọ̀ lórí wọn ti mọ̀ pé wọ́n mọ́ ló ní. Tafakkaru fi khalqillah. Bá a bá ti dọ́rọ̀ ọlẹ̀ wo ọwọ́ ìdásọ̀rọ̀ tiẹ̀ ọjọ́ tẹlòmíì á máa sọ̀rọ̀ bàtà ẹlòmíì ọmọ àlọ́ sọ̀rọ̀ bàdúkúrì. Lọ́ọ̀dẹ́ ni mo ní abẹ́. Lábẹ́ pé aláàjì gbogbo bì ló wà lórí ìlú. Mo fẹ́ kó fún wa lówó sí i. wọ́n ní àṣẹlí. Àwọn èèyàn mélòó ni wọ́n wà ní èèyàn mélòó wọ́n pè. Wọ́n bá wá sọ́dọ̀ wọn lẹ́ẹ̀kan náwó fún wọn. Náwó fún wa kí wọ́n ò lè fi yé wọn pé tí wọ́n ń ṣe dà. wọ́n ní àṣẹlí. Ẹ̀sùn máa wọn, ẹ̀sùn máa láàdì. Láǹfì ní ìkún. ààrẹ Ìjọba ẹ̀yọ́. gómìn lo ààrẹ. Má tábà wọ́n fẹ́ ta àwọn fẹ́. dákun má bàtà rẹ jẹ́. ààrẹ gómìn lo. Pariwo ọlọ́run jàmbá. Bí ọwọ́ rẹ méjèèjì ó tóbi pariwo ọlọ́run. Pariwo ọlọ́run lẹ́ẹ̀kan sí. Mo mọ mọ́wọ́ mi lónìí náà fún ní 200 tàbí wájú. Wọ́n wá lò ti fi 300 sí owó náà máa jẹ́ 500. Ẹ̀yin lè ń bẹ ní ìwòye àná. Ẹ̀sìn tó ń bẹ ní ìwòye ní. Ọlọ́dà kò jẹ́ wà wó dọ̀la. Ọlọ́dà kò jẹ́ wà wó dọ̀la. Mọ́wọ́ mi ló. Abdulaziz. Ọwọ́ àánú ọlọ́run lọ́ọ́ máa bọ́ sí. Ọwọ́ àánú ọlọ́run lọ́ọ́ máa bọ́ sí. Ọlọ́run lọ́ọ́ máa ṣàánú rẹ̀. Ní gbogbo àyíkọ́ tó wà láyé àánú ọlọ́run lọ́ọ́ máa bá bẹ̀rẹ̀. Ẹ dákun jàmá ẹ bá mi rẹ́rìn-ín kéyìn àti nàkà. وصل لربك وانحر إن شانئك هو الأبتر. Lọ́rin jókòó. wọ́n ní alájò kó pẹ̀lẹ́pẹ̀lẹ́. Orí pé tọ́pìkì tí wọ́n fún wa. Àkàbà ọ̀la. Ó ní kí ni àkàbà ọ̀la? Àkàbà ọ̀la lẹ́yìn o. Ìwọ́n tó lọ ń gbá orin lé lọ́wọ́. Kàkà kó o jẹ́ ká yé ọmọ kó o ṣe dáadáa. Ọlọ́run lè bá a sọ pé àtúkọ̀ àtúrọ̀ màá ná báyìí bí ohun tí wọ́n sì. Ọwọ́ á di gbogbo ẹ̀ mọ́wọ́ kankankankankankankan. Àkọ́kọ́ náà bọ́ ọ bá wọ sàárè àwọn èèyàn tí wọ́n ní à ń wà bí owó rẹ̀ wà kò ní kó fún ọ. Ọ̀pẹ ilẹ̀ ẹ̀rín bàbá kan jà lónìí wọ́n ní jà sílẹ̀. Wọ́n lẹ́nu ẹ̀kẹ́ni tó bá lórí ilẹ̀ òun lè pa. Mo wá ní wo ṣe sùúrù. Ẹ ṣe sùúrù ẹ má bàjẹ́. Àwọn apàdà nílà mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé aláàjì wọn náà ilẹ̀ ń jà sílẹ̀. Ó ló mọ̀ jà sí ilé bàbá wa ní ilé bàbá mo ní ilé bàbá ilé wa ní bí ó bá bọ́ bá lè tán ẹ̀ pa àwọn ẹ̀jẹ̀ bàbá mi. Kí lè rè ní ilẹ̀ ẹ̀jẹ̀ lérè? Ní kí mo béèrè lọ́wọ́ yín kí lè ẹ̀jẹ̀ lérè? Mo wá ní mo fẹ́ fi typical example tó mo fẹ́ fi hàn. Mo ní sọ ọmọ ní ẹjẹ gbé sàárè. Wọ́n gbé sàárè fún ọ. Ọba kò láyé. Ẹgbẹ́ náà bá lọ lẹ̀ ń bẹ̀. Ẹgbẹ́ náà gbọdọ̀ bá lọ lẹ̀ ń bẹ̀ wò ní yọ̀ fẹ̀yìntì. Lẹ́yìn tó bá ẹgbẹ́ náà lẹ̀. Bọ́ ọba wá yọkùn.
wọn ò ní dá ilé gbẹ́ fúnkùn rẹ̀ wọ́n fún ikùn yẹn ni ní òfin gbanú kòtò bí wọn bá wọn ọ dáadáa bí a bá gbé ọ kòtò torí wọlé tẹ́tẹ́sẹ̀ wọlé dáadáa lẹ́nìkan bá fi ẹnu gbé ọwọ́ ẹ̀yà tó gbé àwọn èèyàn bíi mẹ́fà ní ọ̀dà ọlọ́run pé áá kí lè fẹ́ fi ṣe ẹrú mọ́. ilẹ̀ rẹ ló sì pọ̀ lọ yìí. eléyìí ni ẹ jẹ́ ká máa fi sẹ́ẹ̀bì. mo kí alájà wa. Tóyìn Àjọkẹ́ alájà Tóyìn Àjọkẹ́ wọ́n ká má pè àwọn ní. Ẹ má pè yókù délẹ̀ mọ́. Tóyìn ni wọ́n ní Àjọkẹ́. ṣe é pé owó lọ́wọ́ dàdú. Àwọn olùkọ́ ẹni wo bó ṣe borí. ọlọ́run ní gbá dáadáa lọ́wọ́ yín. ẹ máa fi ṣe o. láti fi wà Muhammad. fan bí ó ṣe jẹ́ òun kó tó jẹ́ pé eré tíátà yìí ló ṣe fans club mi ni tó jẹ́ pé wàhálà. wọ́n bá tiri mi náà máa bá ìlú rẹ̀ ó dùn. dáadáa yóò ní bàjẹ́. dáadáa yóò ní bàjẹ́. tọ́ àní garawa lásìkò ó kí gbogbo jàmọ́ àlápapọ̀ wọ́n fẹ́ bá ṣe ní yorùbá máa ń bí. ara àwọn àmì ọlọ́run tá àwọn wá àmì ìlànà wá kí. ẹ wo arákùnrin kékeré tó lóògùn yìí. bọ́ gbàgbà yàtọ̀ ìfúnjì ọ̀. Ìyáṣù. Àwọn oníkókó ìwé ìròyìn. Ní Lágìlú àti Síláàsì. Bí bàbá yìí bá ń sọ̀rọ̀, ẹ ṣe bí àgbàlagbà arúgbó kan ní. Ó wá ní àwọn ọ̀rọ̀ kàbìtì. Bí ẹ sọ̀rọ̀ kan náà sọ̀rọ̀ kan káwọn èèyàn dà o. Ọ̀dọ̀ àti gbogbo yín bí ẹkú débi àsìkò yìí. Orúkọ àbẹ̀wò ọ̀rọ̀ yẹn. Sásọ̀lé ọmọ Adékòwòṣe náà lórúkọ tèmi. Tí gbogbo yín mọ̀ sí Adéyìnká ìpìrìsẹ́ńtà. Ìdíyàsù lórúkọ tẹ̀ sọ ní ìjọsìn náà. Ẹ pariwo ọlọ́jà máa. Ẹ bá wá gbé àwọn ọ̀rọ̀ tí jáde lẹ́nu rẹ̀ wọ́n kàn béèrè lọ́wọ́ lúpọ̀ ní àpẹẹrẹ òkú ọlọ́run wọ́n mú wá lọ́dọ̀ yìí. Njọ́ lọ́dọ̀ mi mo fẹ́ lè máa ráyè ìwọ. Èyí ti jẹ́ ló sì máa sọ̀rọ̀ tí ọmọ dẹ́rù bà. Bọ́lọ̀ ti ṣiṣẹ́ rẹ̀ ní ẹ̀ o ṣe là o ṣe là o òní náà ká lọ rí wá mi ṣe fún ọ. Láti Muhammad. Sallallahu alaihi wa sallam. Láwùjọ wọn náà kó wọn ta. Illa billahi al-aliyyil azim. Ẹ lọ sí orí pọ́ìntì tá a bá wa. وصاحب سلامة ثلاثة التقوى والجهاد والصبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله
wí ní ọkọ̀ kó ṣe bẹ̀rù Ọlọ́run. Lórí gbogbo tó ń bá ṣe ní ti bẹ̀rù ẹ̀. Bẹ̀rù Ọlọ́run nítorí pé ọ̀nà kankan ò lè wá gbogbo ọ̀nà tó bá látọ̀dọ̀ Ọlọ́run ó lọ́nà kó o lè lò kálẹ̀. Ọ̀nà tó ń lọ lọ́gbọ́n sí ọgbọ́n kankan ò sí ète kan ò sí láhàúlà lánàá. ولا قوة إلا بالله. وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. Ọ̀nà wo lọ́nà ọ̀nà ọba tó dá ọ lówó dojú kọ. Ọlọ́run ní òde òun ní. أستجيب لكم. Ẹ pè mí kí n dá yín lóhùn. Ànábì wa Muhammad. Ó ní wọ́n tó ní ìgbàgbà lọ́dọ̀ Ọlọ́run máa kàlẹ̀ fún ẹ̀. Ọ̀sọ́dà tó fẹ́ fi kàlẹ̀ fún ẹ̀ wípé kó nígbàgbọ́ pẹ̀lú ẹ̀kọ́ fún wa bẹ̀. ادعوا الله وأنتم مقيمون بالإجابة. Ọ máa bẹ ní gbogbo ògbà. Ànábì lẹ́ni tí ọ̀dọ́ bá kàlẹ̀ fún Ọlọ́run. Tí ọ̀bá yé ká Ọlọ́run padà sí i. لنت في دعائك Látàjà àràjà لا تدع رجاءك nítorí bí sì fàákà. إن تريد شفاءك إنه دواء. Jẹ́bi ìwà لك في دعائك لا تدع رجاءك إن تريد شفاءك إنه دواء. لك في دعائك لا تدع رجاءك nítorí bí sì إن fàákà. تريد شفاءك إنه دواء. Ọba fẹ́ lówó bọ̀ fẹ́ lọ́lá nílọ̀nà ọ̀nà. لك في دعائك Ọlọ́run máa bẹ̀ o. لك في دعائك Ṣàdúrà fúnra rẹ̀. لك في دعائك Pé Ọlọ́run fúnra rẹ̀. لك في دعائك Bí tí wọ́n bí wá gbà mí a máa sọ ọ̀yà lódò sí i. لك في دعائك Ló jẹ́ bí dùn áàrẹ̀. لك في دعائك Àti àti bí ìyá máa sọ ọ̀yà lódò sí i. لك في دعائك Ló fi já sí pé májẹ̀mú àdúrà kì í sáré gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Òun náà ni wọ́n bá ń ṣàdúrà tó ń dà níyàn ó kọ̀ ìyá rẹ̀ ni ó lò. Ó kọ̀ ìyá rẹ̀ èmi ọmọ aráàlú àkù. Èmi ọmọ Mẹ̀múnà. olùrújú Èmi ọmọ Sẹ́yìnà ìyẹn ní òrújú. Bàbá tí a ní ọmọ adákọ̀ tí ìyá rẹ̀ lọ fún ọkọ́ ló bí ọ. لك في دعائك لا تدع رجاءك إن تريد شفاءك عنده دواء. لك في دعائك لك في دعائك Yóò tún kájú náà yóò tún wà lọ. لك في دعائك لا تدع رجاءك إن تريد شفاءك إنه
ṣe sùúrù ó súnmọ́ lọ́hùn ẹ̀wọ̀n láwọn àbá àti ìṣàdúrà àwọn àbá rẹ̀ náà wá pàdé rẹ̀ lọ́dọ̀ wọn gbàgbé àdúrà ní ìlú àṣà ìṣúná.